ẹ má fààyè gba àwọn oníbàárà láyìíká ibi tẹ́ ẹ ti máa kírun yídì. ẹ̀ṣọ́ aláàbò kan tí wọ́n ń pè ní so-safe nípínlẹ̀ Ògùn ti gba gbogbo àwọn ẹlẹ́sìn mùsùlùmí tí wọ́n wà nípínlẹ̀ náà nímọ̀ràn pé kí wọ́n má ṣe fààyè gba àwọn oníbàárà tí wọ́n jẹ́ ẹ̀yà Haúsá láyìíká tàbí lágbègbè gbogbo ibi tí wọ́n bá ti fẹ́ kírun lákòókò ọdún iléyà tó máa wáyé lọ́jọ́rùú wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ 28 oṣù kẹfà ọdún 2023 yìí nítorí pé ó ṣeéṣe káwọn jàǹdùkú afẹ̀míṣòfò kọ̀ọ̀kan darapọ̀ mọ́ àwọn oníbàárà ọ̀hún láti ṣiṣẹ́ láabi lákòókò ọdún náà. àjọ náà láwọn pàápàá ti wà ní ìgbáradì dáadáa láti pèsè ààbò tó péye ṣáájú àkókò ọdún, lákòókò ọdún àti lẹ́yìn ọdún iléyà náà kí ẹ̀mí àti dúkìá àwọn aráàlú lè láàbò dáadáa. àtẹ̀jáde kan èyí tí alukoro àjọ náà ọ̀gbẹ́ni Moruf Yusuf fi síta lórúkọ ọ̀gá àgbà àjọ ọ̀hún ọ̀gbẹ́ni Sọjí Gonzalo lọ́jọ́ ajé Monday ọjọ́ 26 oṣù kẹfà ọdún 2023 yìí ni àjọ náà ti ṣèkìlọ̀ pàtàkì kan fún gbogbo àwọn èèyàn ìpínlẹ̀ Ògùn pé kí wọ́n má ṣe fààyè gba àwọn oníbàárà kankan láti wà láyìíká tàbí agbègbè ibi tí wọ́n bá ti fẹ́ kírun yídì tọdún yìí rárá nítorí pé ó ṣeé ṣe káwọn jàǹdùkú afẹ̀míṣòfò lo èrò tó máa ń pọ̀ láwọn ibi yídì ọ̀hún láti ṣiṣẹ́ ibi fáwọn tó ń kírun lọ́wọ́. bákan náà ni ọ̀gá àgbà àjọ ọ̀hún tún rọ gbogbo àwọn ọ̀gá ẹ̀ka àjọ náà pé kí wọ́n ṣiṣẹ́ pẹ̀lú àwọn ọlọ́pàá tó wà lágbègbè wọn kí wọ́n bá lè fọ ìpínlẹ̀ Ògùn mọ́ dáadáa pàápàá jùlọ nígbà tí ọ̀gá ọlọ́pàá pátápátá ọ̀gbẹ́ni Káyọ̀dé Ẹgbẹ́dókun tí wọ́n ṣẹ̀ṣẹ̀ yàn sípò olórí ti sọ pé òun kò ní fọwọ́ yẹpẹrẹ mú ètò ààbò lórílẹ̀‐èdè yìí. ó ní kí wọ́n sa gbogbo ipá wọn láti rí i pé kò sí ìkọlùkọgbà kankan lákòókò ọdún iléyà náà. níparí ọ̀rọ̀ rẹ̀ ó gba àwọn aráàlú nímọ̀ràn pé kí wọ́n máa ṣọ́ra ṣe lákòókò ayẹyẹ ọdún náà kí wọ́n sì tètè sọ̀rọ̀ àwọn ẹni tí ìrìn ẹsẹ̀ wọn kò bá mọ́ lágbègbè wọn fáwọn ọlọ́pàá tó bá wà nítòsí. Adéwálé Adéoyè ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.